Ẹ ṣeun olóòtú. Orúkọ tèmi ni Misbah Alamu Lateef. Ọ̀mọ̀wé ilé ẹ̀kọ́ gíga ni mí. Mo dẹ̀ tún jẹ́ amòfin ní ìlú Nàìjíríà àti ìlú òkè. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ẹ̀ka ìmọ̀ òfin ti University of Hull ní ìlú England. Mo dẹ̀ ń fi iṣẹ́ amòfin ṣiṣẹ́ ní Nàìjíríà àti òkè òkun bí mo ṣe wí lẹ́ẹ̀kan. Ọmọ ìlú bíbí ti ìlú Ifọ̀n Ọ̀ṣun ni mí. Mo dẹ̀ wá láti agboolé akọgun Odùgbìrè tí a tún jẹ́ ìyekan àwọn alásàǹgbẹ̀. Ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ifọ̀n Ọ̀ṣun ó kún mi lójú púpọ̀. Ọlọ́run dẹ̀ fún mi ní àǹfààní láti jẹ́ ẹni tí kì í sá sẹ́yìn nípa gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè náà. Mo máa ń fi ọwọ́ kún ọwọ́ pẹ̀lú àwọn èèyàn wa láti ṣe ètò kí nǹkan kó lè dáa àti kí ìlọsíwájú kó lè bá ìlú wa àti ìjọba ìbílẹ̀ wa. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n ní bí a sá lọ sókè tá a sá lọ sódò, ilé náà lèèyàn padà fàbọ̀ sí, àti pé ọmọ àlè èèyàn ní fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀. So ìdàgbàsókè ìlú Ifọ̀n Ọ̀ṣun ó ká mi lọ́kàn, ó dẹ̀ kún mi lójú púpọ̀ ní ṣókí. Ẹ ṣeun olóòtú fún ìbéèrè tí ẹ béèrè yìí. Ẹ jẹ́ kí n mú níbi tí ẹ parí ọ̀rọ̀ sí pé kí ni ẹ̀ṣẹ̀ Ifọ̀n gan. Ní òdodo, mi rò pé ẹ̀ṣẹ̀ kan wà tá a lè sọ wípé a ṣẹ̀ ní ìlú Ifọ̀n, àbí tí a lè sọ wípé ìjọba ìbílẹ̀ kan àbí ìlú kan lè ṣẹ̀ nínú ètò ìṣèlú stéètì wọn àbí orílẹ̀-èdè Nàìjíríà gan. Tẹ́ṣẹ̀ náà wà tóbi débi wípé a yọwọ́ kí là ń kó wọn kúrò láwo nínú ètò ìṣèlú ìlú. Kí n ṣe àlàyé ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Ọ̀rọ̀ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Gomina Adeleke, bí wọ́n ṣe fi ọwọ́ àwọn tí wọ́n fẹ́ yàn sípò kọmíṣánná àti olùdímọ̀ràn, bí wọ́n ṣe fi ọwọ́ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin, àti pé bó ṣe jẹ́ pé àwọn orúkọ tí wọ́n fi ránṣẹ́ náà kò sí orúkọ kan níbẹ̀ tí ó wá láti ìlú Ifọ̀n Ọ̀ṣun àbí ìjọba ìbílẹ̀ wa Òròlú. Ó jẹ́ ọ̀rọ̀ tí ó sọ síyàn lẹ́nu tó dẹ̀ tún buyọ̀ sí i. Ní òdodo, ọ̀rọ̀ tó jẹ́ nǹkan tí ó mú ìbànújẹ́ púpọ̀ wá ni, torí pé ó ṣèyàn ní kàyéfì. Kàyéfì bẹ̀dẹ̀ ni wípé kí ni a fẹ́ sọ pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ wa tíjọba ó fi wá fẹ́ yan àwọn kọmíṣánná àbí wọ́n fẹ́ yan àwọn onídàámọ̀ràn 25 ní stéètì tí ó ní ìjọba ìbílẹ̀ 30. Inú àwọn 25 tá a wá sọ yìí, a rí àwọn ìjọba ìbílẹ̀ bíi Ìrèwọlé, bíi Òṣogbo, àbí àwọn ìlú bíi Ilé Ifẹ̀, bíi Ìlá àbí Òṣogbo, tí wọ́n ní aṣojú bí 2 àbí 3 àbí 4 pàápàá. Ifẹ̀ nìkan ní 4 nínú àwọn 25 tá a sọ yìí. Kò wá sí èèyàn kan péré láti ìlú Ifọ̀n Ọ̀ṣun àbí ìjọba ìbílẹ̀ Òròlú. Eléyìí jẹ́ nǹkan tí ó báyàn níjẹ́ púpọ̀ tí n bá ní kí n sọ òdodo ọ̀rọ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe mí kàyéfì, torí pé a rò pé bóyá ó lè rí bẹ́ẹ̀. Pàápàá jùlọ tí a bá fi ojú wo ipa tí ìlú Ifọ̀n Ọ̀ṣun àti ìjọba ìbílẹ̀ Òròlú tí wọ́n kó nínú ìdìbò tí ó gbé Gomina Adeleke sípò. A rí pé ẹgbẹ́ wọn, mi ì fẹ́ dárúkọ ẹgbẹ́ torí lèyí ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ lú ni. Mi ì fẹ́ ṣe ní ọ̀rọ̀ pé bóyá àbọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ dé àbí ẹlẹ́gbẹ́ kọ́. Ọ̀rọ̀ tí ó ká mi lọ́kàn tó dẹ̀ jọ mí lójú ni. Ẹgbẹ́ yòówù tí ì bá jẹ́, eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, nǹkan tó jẹ́ kí gbogbo ọmọ ìlú Ifọ̀n Ọ̀ṣun a gbọ́dọ̀ pawọ́pọ̀ kí á dìde sí ìdàgbàsókè ìlú wa ni. So tá bá wò ó, a rí pé Gomina Adeleke wọ́n wọlé lóròlú. Àwọn ará Òròlú dúró tì wọ́n, àwọn èèyàn wá ṣiṣẹ́ fún wọn. Báwo ni wọ́n ṣe wá ṣe, báwo ni wọ́n ṣe pín tó fi di wípé wọn àti ẹ̀ ronú pé bóyá nǹkan kan ó yẹ kó tọ́ sí wa
pé ó yẹ káwa náà ká ní aṣojú nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. So eléyìí jẹ́ nǹkan tí ó bàyàn nú jẹ́, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo rò wípé kí gómìnà wa kí wọ́n fi ojú kejì wò ó, torí pé tí wọ́n bá jẹ́ kí eléyìí kó lọ bẹ́ẹ̀ yóò jẹ́ nǹkan tí nǹkan ìbànújẹ́. Olóòtú, tí a bá ní kí a fojú òfin wò ó, a rí pé nǹkan tí gómìnà tí wọ́n ṣe, ìyẹn gómìnà Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun, nǹkan tó tako òfin Nàìjíríà ni, torí pé òfin ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí 1999 Constitution of the Federal Republic of Nigeria ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìlàkalẹ̀ lórí bí a ṣe ń yan àwọn èèyàn sínú ètò ìṣèlú, bí ìjọba ìbílẹ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ bí ó ṣe yẹ kí wọ́n ṣe tán bá fẹ́ yan àwọn èèyàn sípò. Ní àkọ́kọ́ ńbẹ̀, gómìnà ní agbára ní abẹ́ òfin yẹn ní section 192 láti yan àwọn èèyàn tí a mọ̀ sí kọmíṣánná, tí wọ́n jẹ́ àwọn tí ó máa bá gómìnà ṣèjọba pọ̀. Tá bá tún wá wo ìwé òfin ilẹ̀ wa yìí ní section 14, ó sọ fún wa wípé nǹkan kan wà tá à ń pè ní federal character principle, ẹ tún lè pè ní state character náà tẹ́ bá fẹ́. Principle yẹn ni wípé section 192 tó fún gómìnà lágbára láti yan àwọn kọmíṣánná, ó sọ síbẹ̀ pé tí gómìnà ó bá yan o, wọ́n gbọ́dọ̀ gbìyànjú kán rí i pé àwọn tí àwọn yàn wọ́n jẹ́ àwọn tó jẹ́ wípé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àbí ìlú kọ̀ọ̀kan àbí kí wọ́n ṣáà gbìyànjú kó jẹ́ pé àwọn tí ó jẹ́ aṣojú ìjọba wọ́n jẹ́ aṣojú láti gbogbo ìbílẹ̀ àbí ìlú àbí gbogbo community tó wà ní ìpínlẹ̀ téèyàn bá ti fẹ́ yan kọmíṣánná. So nǹkan tí constitution Nàìjíríà tó sọ nìyẹn. Tá bá wo àwọn tí gómìnà yàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan, a rí wípé wọ́n tẹ ojú àwọn ìlú kan mọ́lẹ̀. Ìlú Ìfọ̀n Òròlú ní ìjọba ìbílẹ̀ Òròlú local government ó dẹ̀ jẹ́ kan níbẹ̀, torí pé ní tí constitution ní kí wọ́n ṣe yìí wọ́n tẹ̀ lójú mọ́lẹ̀, wọ́n ò ṣe é. Tí wọ́n bá tẹ̀lé òfin ilẹ̀ Nàìjíríà ni ní tó yẹ kán ṣe ní pé ní tán fi fún àwọn ìlú kan ní ipò 3 bí Ìfẹ́dayọ̀ tó gba 2, àbí tán fún Ifẹ̀ ní 4, àbí tán fún Òṣogbo ní 2 àbí 3. Àwọn ìlú kan tí ò wá nípìn kankan kọ́ bí Òròlú, tá a bá wò á rí pé tán bá fẹ́ ṣe ètò ìjọba nínú ìpínlẹ̀ Ọ̀ṣun, ìtumọ̀ ẹ̀ ní pé ará Òròlú kankan àbí ará Afọ́n kan ò ní lẹ́nu nínú ìjọba yẹn, tó dẹ̀ jẹ́ wípé àwọn ìlú kan wà tí wọ́n níyàn 2, yàn 3. So mo rò pé eléyìí jẹ́ nǹkan tí ó tako òfin. Àwọn tó dẹ̀ ń gba gómìnà nímọ̀ràn, màá gba àwọn náà nímọ̀ràn, màá dẹ̀ gba gómìnà fúnra náà nímọ̀ràn kí wọ́n dákun, kí wọ́n tún ètò yìí ṣe, kí ó lè má jẹ́ wípé wọ́n ń fi ọwọ́ ọlá gbà wá ará Ìfọ̀n Ọ̀ṣun àti ìpínlẹ̀ ìjọba Òròlú lójú. Mo rò pé nǹkan tí ò bójú mi ni, tí ò dẹ̀ yẹ kí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Eléyìí tó jẹ́ ìṣòro ti Ìfọ̀n, mo rò pé èyí tó jẹ́ ọ̀rọ̀ inú ilé wà ńbẹ̀ tí a sọ láàrin ara wa nínú ilé. Èyí tó dẹ̀ jẹ́ ti ọ̀rọ̀ ìta tí mo rò pé a lè sọ ní gbangba, òun náà ni wípé kí a sowọ́pọ̀ àwa tá a jẹ́ ọmọ ìlú Ìfọ̀n Ọ̀ṣun láti ìjọba ìbílẹ̀ Òròlú, ká rí wípé ọ̀rọ̀ tó délẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ pé bóyá ẹgbẹ́ òṣèlú kan lèèyàn kan wà àbẹ́ ẹgbẹ́ òṣèlú míì lẹ́lòmíì wà. Ká rí pé ọ̀rọ̀ tí ó tabára alé tó tabára oko ni. Gbogbo wa wá gbọ́dọ̀ fi ìmọ̀ ṣọ̀kan ká ja eléyìí ní ìjà, torí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú wa ni. Eléyìí tí wọ́n ṣe fún wa yìí, tíjọba gómìnà Adeleke ṣe, ìfọwọ́ lárẹ́ni lójú ni. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tako òfin ilẹ̀ Nàìjíríà. So gbogbo wa a wá gbọ́dọ̀ pẹnu pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, ká jẹ́ kí ó yé wọn wípé kí wọ́n tún ètò náà ṣe lọ́nà tí ó fi jẹ́ wípé wọ́n gba àwọn èèyàn wa náà láàyè láti wà nínú ètò ìṣe ìjọba wọn. Eléyìí tó jẹ́ ọ̀rọ̀ ilé wa yìí tí mo pè ní ọ̀rọ̀ abẹ́ aṣọ, èyí tí mo lè yan fún yín bẹ́ẹ̀ olóòtú tí a sì ṣe lọ́rọ̀ abẹ́ aṣọ náà ni wípé
wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ olókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀. Àwa náà fúnra wa a gbọ́dọ̀ lọ jókòó ká tèrò ara wa pa. Ní pàápàá jùlọ ọ̀rọ̀ ọlọ́bádé tó ń ṣẹlẹ̀ yìí táwọn ọlọ́mọ ọba tí wọ́n fìmọ̀ ṣọ̀kan kí wọ́n finú lunú kí wọ́n yan ọba kan fún wa lọ́mọ oyè ká ní ọba kan. Mo rò pé yẹn náà wà lára nǹkan tó ń fa ìfàsẹ́yìn fún wa. Tẹ́ bá dẹ̀ wò ẹ rí i pé ọba ìlú Fọ́n kì í ṣe ọba kan tíyàn ń fi inú àwọn ọba aláyé tí òfin ilẹ̀ Nàìjíríà àti àṣà ilẹ̀ Yorùbá tó fi rinlẹ̀ ní. Olúfọ́n ni permanent vice chairman àwọn ọlọ́balọ́ba lọ́ṣun. Olúfọ́n ni chairman àwọn ọlọ́balọ́ba ní Ìrẹ́pọ̀dún àti Òròlú. Tá a bá ní ọba tó bá wà nípò tó bá wà lórí àtẹ tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé irú eléyìí tá à ń jà sí yìí tọ́ba náà bá tún bá wa fọwọ́ tiwọn kún tán dá sí i ẹ rí i pé mi rò pé gómìnà kan ó lè sọ pé àwọn ò fi ọwọ́ ọlá rẹ́ wa lójú. So gẹ́gẹ́ báwọn Yorùbá dẹ̀ ṣe sọ wọ́n ní àpọ́nlé ò sí fún ọba tí ò ní olórí àbáwọn ni wọ́n ṣe pé mo rò pé eléyìí jẹ́ ọ̀rọ̀ abẹ́lé. Ọ̀rọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí mo lè yàn lórí inú ẹ̀ nìyẹn torí mo ṣe sọ ọwọ́ tó bá ń dun ni àá fi sábẹ́ aṣọ ni. Èyí tó jẹ́ ọ̀rọ̀ lé á sọ lọ́rọ̀ lé á sọ lábẹ́lẹ̀ bọ̀ èyí tó jẹ́ ọ̀rọ̀ gbangba òun náà ni wípé kí á yanjú eléyìí tó wà nílẹ̀ yìí kí wọ́n fún wa ní aṣojú nínú ìjọba gómìnà Adémọ́lá Adeleke ká lè mọ̀ pé ẹnu tiwa náà tọrọ àwa náà wà ńbẹ̀ torí Yorùbá ní o ò sí ńbẹ̀ oníbàwò ni wọ́n ṣe pín in. Gbàtàn bá pè wá sọ̀rọ̀ àbí tán yọ wá sẹ́yìn mọ́ ṣe yọ wá sẹ́yìn yìí báwo làwa náà ó ṣe sọ pé bóyá a fẹ́ lẹ́nu lọ́rọ̀ àbí a fẹ́ jà fún ẹ̀tọ́ wa àbí nǹkan tí ó kàn wá. Èèyàn kan ò dẹ̀ lè mọ̀ wí kó wí bá a ṣe lè wí fúnra wa.